This is Koikimedia bringing the world closer to your doorstep. Níbí yìí báyìí ìlú àdúgbò ìjọmúláwà yìí àwọn tí wọ́n lè wá bí àwọn tí wọ́n celebrate Ògún ní Ògún festival ni wọ́n celebrate ìyẹn àdúgbò ìjọmú inú gbogbo wọn dùn báyìí tí wọ́n ń jó tínú wọn dẹ̀ ń dùn nítorí wọ́n gbé àṣà Yorùbá lárugẹ ìyẹn àṣà wa ti ilẹ̀ Yorùbá àṣà wa ìṣe wa ní ọdún Ògún nílùú Àkúrẹ́ òun tẹ̀lé wa live and direct báyìí. This is Koikimedia bringing the world closer to your doorstep. Gẹ́gẹ́ bí ayé sọ àwọn àdúgbò ìjọmú ní àwa yìí tí wọ́n ti ń gbé àṣà wa lárugẹ ìyẹn ọdún Ògún festival ní Àkúrẹ́. We are live and direct. Koikimedia bringing the world closer to your doorstep. Àṣà wa ìṣe wa ni o ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ ọdún Ògún live and direct ní ìlú Àkúrẹ́, Ondo State capital. This is live and powered by Koikimedia bringing the world closer to your doorstep. Ẹ ká gbé àṣà wa lárugẹ. Orí bí àwọn ènìyàn bí inú àwọn ènìyàn ṣe ń dùn nítorí pé wọ́n ń ṣọdún Ògún ọdún ìṣẹ̀ṣe wọ́n ń ṣọdún Ògún lénìí wọ́n gbé àṣà wa lárugẹ. Èmi àti ìwọ ibo ni àṣà wa wà lénìí bí àwọn la ṣe gbé àṣà wa lárugẹ sí àṣà wa ìṣe wa ni o. Tí a bá gbé àṣà wa lárugẹ kò ní sí wípé ẹnìkan gbọ́ ètò ààbò wa dá gbogbo nǹkan máa lọ dédé. Àṣà wa ó jẹ́ ohun tó ní agbára is our identity. Tí a bá gbé àṣà wa lárugẹ kò ní sí wípé ìmọ̀tara ẹni nìkan wà kò ní sí ìmọ̀tara ẹni nìkan. There will be no selfish government tí a bá gbé àṣà wa lárugẹ. Once again, this is Koikimedia bringing the world closer to your doorstep. We are live ní ìjọmú ní Àkúrẹ́ ní ìlú Àkúrẹ́ bí wọ́n ti ṣe ọdún Ògún. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ a ti lọ sí àwọn àdúgbò oríṣiríṣi a ti lọ ìjọmú a ti lọ àwọn àdúgbò mìíràn a ti lọ Alákúrẹ́ a ti lọ oríṣiríṣi àdúgbò láti fi wọ̀nyí bí àwọn èèyàn ṣe ń ṣe ọdún Ògún ní ìlú Àkúrẹ́.
This Koikimedia bringing the world closer to your doorstep. Rí báyìí situation report. Wọ́n ṣí àwọn ọjà. Rí gbogbo nǹkan lọ ní àlàáfíà. Kò sí wàhálà. Gbogbo ènìyàn wọ́n ṣí ọdún yìí ní àlàáfíà. Shops are open. Wọ́n ti shop gbogbo àlàáfíà dẹ̀ lọ rí. Àdúgbò yìí tí a wà yìí ní ìjọmú ní a wà yìí. Rí gẹ́gẹ́ bí ibi tí a ti ń bọ̀ lẹ́kan. Rí bí àwọn ènìyàn ṣe ń ṣàjọyọ̀ Ògún festival ọdún Ògún láti mọ̀ wípé àṣà wa àti ìṣe wa lárugẹ. Àṣà wa àti ìṣe wa ó ṣe kókó nílẹ̀ Yorùbá o. Ká gbé lárugẹ. This is Ògún festival ní ìlú Àkúrẹ́. Ògún ò ní fẹ̀jẹ̀ wá wẹ̀ o. Markets have been opened. The economic activity during the Ogun festival is going on smoothly. Títà rírà ọjà ó ń lọ ní ìrọ̀rùn, kò sí ìjà, kò sí ẹ̀ta. Ogun festival wọ́n ń ṣe pẹ̀lú àlàáfíà, kò sí wípé à ń jà, kò sí ìjà, kò sí ìkùnsínú. And this Koikimedia bringing the work closer to your doorstep. Ibi ìjọmú ẹ̀rí igi ọlọ́pẹ̀ ní igi ìjọmú ní àwà yìí ní ìlú Àkúrẹ́. Bí wọ́n ti máa ń ṣe ọdún Ògún nìyí. Ìjọmú, we are right in Ìjọmú now. This is Ìjọmú junction. Ìjọmú roundabout. This is the roundabout tí àwọn èèyàn ti ń ṣe ọdún igi yìí. Igi Ògún ni. Ògún àjọbọ. Ògún á pè wá o. Títà rírà ọjà ń lọ. Wọ́n ń nájà, kò sí ìjà. Gbogbo nǹkan ń lọ peaceful. Rí pé àṣà wa àlàáfíà ni. Àlàáfíà òun ni àṣà wa nílẹ̀ Yorùbá. Once again, this Koikimedia, we are live, our life. And cover Ogun festival. Ogun festival and cover our life, right? This Koikimedia bringing the world closer to your doorstep. Ìjọmú ni àwọn ènìyàn ṣe ń ṣe Ogun festival ní ayọ̀ àtàlàáfíà, kò sí ìjà. May Afis Ọlálérè ẹ ṣé. Ògún á gbè wá o. Ẹ ṣé. Ẹni tí bàbá fún wa lówó máa ń sọ nígbà yẹn. Àlàlà fún wa lówó. Ẹni tí bàbá fún wa lówó máa ń sọ. Our life sẹ́, our life. Wọ́n lọ wà láì. Ẹni tí bàbá fẹ́ sọ fún bàbá lọ́wọ́ bẹ́ẹ̀. Bàbá ẹsẹ̀ ìdòwò sí wa ká fi sọdún. Bàbá ẹsẹ̀ wa lówó ká fi sọdún. This Koikimedia bringing the work closer to your doorstep. Báwo nínú yín ṣe dùn lé ní pé ẹ̀ ń ṣọdún Ògún? Ẹni wa gbàdé dírẹ́bà ni wá yẹn dírẹ́bà ló ń ṣọdún Ògún. Èèyàn dírẹ́bà ló ń ṣọdún Ògún. Àrẹ tó ń dúpẹ́ lọ́gbà wà láyọ̀ àtàlàáfíà. Kódà àìmọye àwọn èèyàn tó yẹ kó ti lọ bẹ̀dà èyí dúpẹ́. This Koikimedia bringing the world closer to your doorstep. Àwọn tí wọ́n ń ṣe ọdún Ògún yìí ni tí wọ́n ní wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, pé ọdún bá wọn láyọ̀ àtàlàáfíà, pé ọ̀pọ̀ ló wà ní ọgbà ẹ̀wọ̀n, ọ̀pọ̀ ló wà lọ́sítà, ṣùgbọ́n wọ́n dúpẹ́. Wọ́n dẹ̀ gbé àṣà wa lárugẹ, àṣà wa ìṣe wa ní o.
No, à ń ṣe live tuning ní Ògún festival. Ṣé wọ́n ṣe ṣe tó ní ọ̀dọ́ bí nọ́mbà yìí ló bá ṣe wọ́n máa ń kọ́ bàálì ẹ́ bí. So once again, this Koikimedia bringing the world closer to your doorstep. Ẹ rí bí wọ́n ṣe ṣe ọdún Ògún ní ìlú Àkúrẹ́ lénìí àti dé àwọn àdúgbò púpọ̀ lénìí láti fi wọ̀nyí bí ó ṣe ń lọ ní ìlú Àkúrẹ́. We are live and direct ní ìlú Àkúrẹ́. A dẹ̀ ti lọ sí àwọn àdúgbò kan bí tí wọ́n ti ń ṣe ọdún Ògún. A dẹ̀ ti fi wọ̀nyí bí wọ́n ṣe gbé àṣà àti ìṣe wa lárugẹ ní Àkúrẹ́, that is Ondo State capital. Àṣà wa, ìṣe wa ni o, ẹ ká gbé àṣà wa lárugẹ. This Koikimedia bringing the world closer to your doorstep. Ẹ rí bí wọ́n ṣe gbé àṣà lárugẹ ní ìpínlẹ̀ Ondo ní Àkúrẹ́. Wọ́n ṣe gbé àṣà lárugẹ, gbogbo èèyàn túyáyá, wọ́n túyàyà, wọ́n wá ṣe ọdún Ògún yìí, wọ́n túyáyá, wọ́n túyàyà, wọ́n observe ẹ̀ pẹ̀lú respect to our culture. Our culture is our identity. Culture wa, identity wa ni ẹ ká gbé àṣà wa àti ìṣẹ̀ṣe lárugẹ. Ẹ má yẹ ká gbé àṣà wa ká gbé tì sẹ́gbẹ́ kan. Àṣà ìṣe wa ni o, àṣà ṣe kókó nílẹ̀ Yorùbá. Ẹ jọ̀wọ́ ẹ ká gbé àṣà wa lárugẹ. Lẹ́ẹ̀kan sí ọdún Ògún ló ń ṣe lénìí. Ọdún Ògún ni wọ́n ń ṣe lénìí. Ẹ rí àwọn màmá báyìí wọ́n ní wọ́n gbé àṣà Yorùbá lárugẹ pé ọdún Ògún ló ń ṣe. Àṣà wa fáyìn ò ẹ bá wa ṣe o. Agbá àṣà wa lárugẹ, àṣà Ògún là ń ṣe lóde, àṣà ìbílẹ̀ wa. Àṣà ìbílẹ̀ dániláyé òun là ń ṣe. Ẹ bá wa gbéga, ẹ bá wa fọwọ́ tì í. Láíláí là máa ṣe lọ, wọ́n ti ń ṣe ká tó dáyé. Ìgbà tá rúwa náà tó dáyé náà a sì ń ṣe lọ síwájú náà ni. Àwọn ọmọ tó ti ìbí gan náà àwọn náà sì máa dìde lọ́jọ́ iwájú. Táwọn náà tí wọ́n sì máa ṣe lọ títí ayérayé, títí táyà fi parẹ́, táà fi lọ táyà fi débi òkú là máa ṣe dé. Wọ́n ṣe rí nìyẹn, ẹ̀jẹ̀ bá wa ṣe ẹ̀ bá gbé lárugẹ o. Ẹ ṣe kí lórúkọ yín? Ṣé orúkọ mi? Yẹ́misí Ọlọ́runfẹ́mi. Nípa àṣà àti ààbò, ǹjẹ́ àṣà ṣe kókó nípa ti ààbò wa? Àṣà ló ṣe kókó jù. Òun ló ṣe kókó jù. Nípa ti ààbò, tí àṣà lè dáàbò bò ní. Ìdí tí àṣà ṣe kókó ni pé àwọn ọmọ wa máa mọ ìṣìndálẹ̀ ibi tá a ti bẹ̀rẹ̀, ibi tá a ṣọ̀dé. Ṣóyé yín? Gbogbo nǹkan tá à ń ṣe nígbà tí wọn ò tí ì bí wa àti eléyìí tí wọ́n ṣe nígbà tí wọ́n bí wa yìí, wọ́n á mọ gbogbo ẹ̀. Àbí kò yé yín? Ẹni tí wọ́n ní tọmọdé bá rí tí àgbà, wọ́n lágbà kì í ṣe orò bí èwe. Tí àgbà bá dàgbà, á padà sílé. Ṣùgbọ́n àwọn èwe, àwọn ọmọ wa gbàṣà yẹn lárugẹ. Tí wọ́n bẹ̀ sí ṣe, tí ìlú á bẹ̀ sí dùn, tí ìlú á máa dùn. Tí gbogbo àwọn àlejò tó wà ń lù, wọ́n á jọ̀ ní wọn. Àwọn tí wọ́n wá láti travel tí wọ́n wá níbi gbogbo, wọ́n á jọ̀ ní wọn, á bẹ̀ sí ṣe. Àṣà yẹn á bẹ̀ sí dùn, wọ́n á ṣe bí ọdún ni. Bí ọdún Kérésìmesì. Bí ọdún Ògún rò ní. Bí wọ́n ṣe ṣe nìyẹn. Ló yẹ yí báyìí, wọ́n ṣe nìyẹn. Ọdún yìí báyìí kì í ṣe àlejò wà fàlejò láti ṣe nítorí pé ọdún Ògún kì í ṣe nìkan ló ń lo Ògún. Ẹni tó ń gbé fi ṣíbí jẹun Ògún ni. Ẹni tó fọ̀bẹ jẹun Ògún ni. Ẹni tó ń wa mọ́tò, ẹni tó ń gun mọ́ṣíìnì Ògún ni. Ẹni tó bá sọ pé kò kú kúrò lọ́rọ̀ òun, ẹni yẹn ti kú. Torí ṣọ́ọ̀ṣì gan-an tá à ń yú Ògún ni wọ́n fi ṣe ṣọ́ọ̀ṣì òun. Ṣé ó yí ẹ? Ilé tá à ń gbé Ògún ni wọ́n fi ṣe. Kò sẹ́ni tó lè sọ pé kó Ògún kó kúrò lọ́rọ̀ òun. Gbogbo ọlá di Ògún mú ẹni tó bá ti fọ̀bẹ jẹun, ó ti lo Ògún. Ògún ló ń lò. Ẹni tó fi ṣíbí jẹun, Ògún ló ń lò. Ṣé ó yí ẹ báyìí? Kò sẹ́ni tó lè sọ pé kó Ògún parẹ́ lọ́rọ̀ òun. Kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀. Gbogbo nǹkan tá à ń lò jù, Ògún ló pọ̀ jù nú ẹ̀. Ní gbogbo nǹkan tá à ń lò láyé yìí, Ògún tó ń lo Ògún ló pọ̀ jù níbẹ̀. Ògún kò ṣe nǹkan tẹ̀yàn lè fi sílẹ̀. Kì í ṣe nǹkan tẹ̀yàn lè fọwọ́ pàtì. Nǹkan tẹ̀yàn máa ṣe lọ títí ayérayé ni títí ayé fi parẹ́. Táwọn kan bá àwọn àgbàlagbà báyìí wọ́n ti dàgbà, àwọn ọmọdé á tún gbé. Àwọn ọmọdé náà wá tún máa ṣe lọ́gbà tó bá yá àwọn ọmọdé tó ń ṣe lẹ́yìn náà, àwọn náà tún dàgbà náà. Àwọn ọmọ tó bá wà lẹ́yìn wọn, àwọn náà tún gbé, wọ́n á tún máa ṣe lọ. Títí ayérayé ni. Wọ́n ní náà ṣàwọn ò ní fi jú àjò rẹ̀ yìí. Kò lè parẹ́, kì í ṣe nǹkan tó lè parẹ́ ni.
nǹkan àṣẹ̀bálẹ̀ dáyé ni kò lè parẹ́ rárá bó ṣe rí ìyẹn. ẹ ṣeun, kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ yín lẹ́ẹ̀kan sí? Kẹ́misí. Ẹ ṣé. This Koikimedia bringing the world closer to your doorstep. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu màmá wa yìí tí wọ́n sọ pàtàkì àṣà. Koikimedia once again bringing the world closer to your doorstep. Gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ lẹ́nu ìyá wa tí wọ́n sọ pàtàkì àṣà nílẹ̀ Yorùbá, ìyẹn ló ń ṣe ọdún Ògún lè ní bí àwọn èèyàn ṣe túyáyá tí wọ́n túyáyá tí wọ́n jáde láti observe festival ní ìyẹn Ògún festival. Àṣà wa ìṣe wa ní o, ẹ má jẹ́ ká ẹ̀rọ̀dù àṣà wa, ẹ má yẹ ká pa àṣà wa rẹ́ nílẹ̀ Yorùbá. Níbi tí a wà yìí ní ìlú Àkúrẹ́ o, a dẹ̀ ti gbé oríṣiríṣi bí àwọn ènìyàn ṣe ṣe ọdún Ògún lénìí. A ti lọ sí àwọn ìletò sí ìletò, a ti lọ sí àdúgbò sí àdúgbò, a dẹ̀ ti rí bí àwọn ènìyàn ṣe ṣe ọdún yìí, bí wọ́n ṣe ṣe festival yìí, that is Ògún festival, ọdún Ògún yìí. A ti rí bí àwọn ènìyàn ṣe ṣe àṣà wa ìṣe wa ní ẹ̀mẹ́ ká pa àṣà rẹ̀ o. A dẹ̀ ti rí bí wọ́n ṣe ń ṣe ọdún Ògún. Wọ́n dẹ̀ ti sọ ìtumọ̀ àwọn nǹkan tí wọ́n fi ń bọ Ògún yìí, ìtumọ̀ ẹmu, ajá, àwọn obì, oríṣiríṣi nǹkan tí wọ́n fi ń bọ Ògún. Wọ́n dẹ̀ ti sọ one of the important tí wọ́n fi ń bọ Ògún ni wípé kí àlàáfíà lè wà ní ìlú, kí àlàáfíà lè wà, kí ìfọ̀kànbalẹ̀ lè wà, kó má sí wípé ogun jàgídíjàgan wà ní ìlú, torí pé gbogbo ènìyàn ló ń lo Ògún o. Tí o bá ń fi ṣíbí jẹun, Ògún ló ń lò. So gbogbo wa là ń lo Ògún. Tá a bá wọnú mọ́tò, Ògún ni. Ibi ibùsùn wa gan, Ògún ń bẹ ń bẹ. So a lè ṣe láì ṣe kíní o, láì lo Ògún, nítorí náà Ògún ò ní fi ẹ̀jẹ̀ wa wẹ̀ o. Once again, this Koikimedia bringing the work closer to your doorstep. Ìlú Àkúrẹ́ ni a wà, a dẹ̀ cover live and direct. That is one of the function of Koikimedia. That is one of the function of mass media. Láti jẹ́ kí àṣà wa ká gbé lárugẹ, ká channel sí the whole world, sí gbogbo àgbáyé. Wọ́n lè rí wípé àṣà Yorùbá, àṣà Yorùbá dára. Nítorí náà ni a fi ń wá wípé kí a wá orílẹ̀-èdè tiwa, ìyẹn Yorùbá nation, kí a lè gbàṣà yìí lárugẹ, tí a bá gbàṣà wa lárugẹ, kí ló ti ń pè ètò ààbò á dára. Kò ní sí pé àwọn aláyébẹ̀bàjẹ́ yìí pé wọ́n wọnú oko, wọ́n lọ mú wọ́n lọ pa àwọn àgbẹ̀ wa. Kò ní sí pé wọ́n kó màálù lọ jẹ ẹran wa, nítorí pé tí a bá gbàṣà wa lárugẹ kò ní sí wípé wọ́n ń tẹ̀ wá lójú báṣubàṣu. Torí náà ni àwọn olórí wa, ìyẹn bàbá wa Sunday Igboho Òòṣà, tí wọ́n fi ń sọ fún wa wípé ẹ jẹ́ ká jà fitafita fún ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ káwọn pípù yìí wọ àárín wa. Ẹ jẹ́ ká gbé Yorùbá nation lárugẹ, kí a jẹ́ kí a ní orílẹ̀-èdè tiwa, kí a lè gbàṣà wa lárugẹ. Ẹ rí bí ọdún Ògún yìí ṣe dùn ní Àkúrẹ́ lé ní, ẹ rí bí àwọn ènìyàn ṣe túyáyá tán túyáyà, tí wọ́n mọ̀ wípé àṣà wa a gbọ́dọ̀ ṣe kíni o, a gbọ́dọ̀ tẹ̀ẹ́rì, a gbọ́dọ̀ jẹ́ kí iná ẹ̀ kí ó jó àjò rẹ̀ yìn. Once again, this Koikimedia bringing the work closer to your doorstep. Live coverage nìyí ní ìlú Àkúrẹ́ Ògún, tí wọ́n ṣe ọdún Ògún festival lénìí, and a ti lọ káàkiri, a dẹ̀ ti fi wọ̀nyí bí wọ́n ṣe ṣe ọdún Ògún ní ìlú Àkúrẹ́, that's Ondo State capital. Once again, Koikimedia bringing the work closer to your doorstep. Níbi ni a máa ti máa round up nípa ọdún Ògún festival ní èní ní ìlú Àkúrẹ́. Ọdún tó ń bọ̀ ní kẹtùpàdé wa tí wọ́n bá ṣe Ògún mìíràn ní ìlú Àkúrẹ́ àti àwọn ibòmíì káàkiri àgbáyé ní àwa Koikimedia bringing the work closer to your doorstep. Ẹ ṣé.